Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ bí a ṣe gbọ́ o? Wọ́n ní àǹtí wa wọ́n ní ṣe ni wọ́n gba Ojaja mọ́ ọ lọ o, tí wọ́n lọ ń ra nǹkan lọ́tùn lósì tí wọ́n sanwó. Wọ́n ní kò ń ṣe ìníná tí ń ṣe bẹ́ẹ̀. Wọ́n ló ti pẹ́ tó ti máa ń ṣe bẹ́ẹ̀. Wọ́n ní but time yìí wọ́n ní ṣe ni um, Queen Naomi wọ́n ní anybody tí ó bá ti ra nǹkan ó gbọ́dọ̀ san owó ẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé bí a ṣe sọ fún yín, kábíyèsí ti fi fún Queen Naomi ní 60% of the Ojaja mall. Wọ́n dẹ̀ fún Tádéníkáwò gangan ni wọ́n fún ní 60%. Wọ́n dẹ̀ fún Dr. Elizabeth ní 20%. Wọ́n ní torí ìdí èyí wọ́n ní gbogbo anybody tó bá ti wá sí Ojaja tó bá ti wá ra anything ó gbọ́dọ̀ san owó ẹ̀. Kò sí pé olórí kankan ń wá síbẹ̀ yẹn kó wá máa kó nǹkan ní ọ̀fẹ́ mọ́. Wọ́n ní gbogbo ìyẹn ni Queen Naomi náà ti fi òpin sí. Ẹ̀yin náà mọ̀ pé bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa wọ́n ní ìgbà tí wọ́n jẹ yèyé olúwa tí kábíyèsí fi wọ́n jẹ yèyé olúwa ńgbà tí Queen Naomi tán kúrò nínú palace. Wọ́n ní ìgbà yẹn wọ́n ní ṣe ni wọ́n máa ń lọ síbẹ̀ tí wọ́n máa lọ ra oríṣiríṣi nǹkan tó dẹ̀ jẹ́ pé àkáǹtì kábíyèsí ni wọ́n máa kọ sí. Wọ́n ní kì í ṣe ìníná tí ń ṣe bẹ́ẹ̀ pé ó ti pẹ́ tó ti ń ṣe bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n máa lọ ra oríṣiríṣi nǹkan ní rẹpẹtẹ ni o, kì í ṣe kékeré o. Wọ́n máa rà ní rẹpẹtẹ. Wọ́n ní all the time wọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn. Wọ́n ní but this time around wọ́n ní wọ́n ti fi òpin sí gbogbo yẹn o. Wọ́n ní anybody tó bá ti wá sí Ojaja tó bá ti wá shop ó gbọ́dọ̀ mú owó ẹ̀ dání. Kò sí pé èèyàn kan ṣe ohun èèyàn kan náwó kankan sí àkáǹtì kábíyèsí mọ́. Wọ́n ní torí ìgbà yẹn tó bá ti wá shop wọ́n ní àkáǹtì kábíyèsí ni gbogbo ẹ̀ máa ń lọ. Wọ́n ní wọn kì í san owó. Wọ́n ní ṣùgbọ́n this time around wọ́n ní tí Queen Naomi tí kábíyèsí ti fún Tádéníkáwò ní 50% of the Ojaja mall. Wọ́n ní nísìn wọ́n ní wọ́n máa sanwó anything tó bá ti rà wọ́n máa sanwó wọn. Wọ́n ní èyí ò bá àǹtí wa lára mu. Wọ́n ní àǹtí wa scream. Wọ́n ní àǹtí wa pariwo nígbà tí wọ́n lọ sí ibẹ̀ tí wọ́n fẹ́ lọ ra nǹkan tí wọ́n ní pé wọ́n gbọ́dọ̀ sanwó gbogbo nǹkan tó rà. Wọ́n ní ìgbà tí àǹtí wa débẹ̀ wọ́n náà ti full basket pẹ̀lú ẹrù. Wọ́n ní bí wọ́n ṣe sọ fún wọn nìyẹn pé owó nǹkan tí wọ́n rà o wọ́n gbọ́dọ̀ san. Wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ní ó gbòdì lára àǹtí wa. Wọ́n ní kì í ṣe nǹkan kékeré. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o tí wọ́n ní àǹtí wa ti di ẹrù. Wọ́n ní wọ́n di basket yìí wọ́n ló kún dáadáa. Wọ́n ní wọ́n wá fẹ́ jáde. Wọ́n ní disgrace yẹn lágbára.
wọ́n ní bó ṣe sọ fún wọn nìyẹn pé owó nǹkan tán rà o wọ́n gbọ́dọ̀ san. Wọ́n ní ṣe lójú àǹtí wá pa kànnàkànnà. Wọ́n ní because wọ́n ní látìgbà tán ti wà nínú palace yẹn ọ̀fẹ́ ni wọ́n máa lọ ń kó nǹkan lọ́tùn lósì. Wọ́n ní tán bá ti wọbẹ̀ báyìí wọ́n náà máa kó gbogbo ẹ̀ ó máa kún. Wọ́n ní wọ́n máa kó gbogbo ẹ̀ ó máa kún. Ẹ̀yin èèyàn ilé kì í ṣe nǹkan tó funny o. Bí a ṣe gbọ́ nìyẹn o. Wọ́n náà máa kó gbogbo basket yẹn tó máa kún. Oríṣiríṣi nǹkan náà máa kó gbogbo ẹ̀ tó máa kún tí wọ́n ní sanwó. Wọ́n ní ṣùgbọ́n this time around wọ́n ní wọ́n ti fi òfin lélẹ̀ wípé ẹnikẹ́ni tó bá ti ra nǹkan ní Ojaja mall nínú àwọn olórí ó gbọ́dọ̀ wá pẹ̀lú owó ẹ̀ ni o. Wọ́n ní even gan lótẹ́ọ̀ yẹn gan Ojaja hotel náà wọ́n ní ẹni yẹn gbọ́dọ̀ wá pẹ̀lú owó ẹ̀ ni. Allegedly bá ṣe gbọ́ o wọ́n ní kò sọ́fẹ̀ẹ́ mọ́. Wọ́n ní òfin tuntun tí wọ́n fi lélẹ̀ ni. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn allegedly là ní ká mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbàlagbà. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ní agbára Ọlọ́run, òkè òkè ní ọlá yín á máa lọ o. Please share this video, like and subscribe. God bless you all.